No, Teju, please. No, Teju. Teju. Slowly, I coffee. That's my girl. Ó ṣe nǹkan kó ṣàṣeyọrí ẹ̀ rí. Ó máa bá tèèyàn jẹ́. Bọ́n kó bó ṣe lọ yẹn bó ṣe lọ ló ṣe máa bọ̀. Ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀. Àwọn olówó dẹ̀ lélẹ́yìí. Wọ́n ń fojú re wo tálíkà. Ta lè béèrè? Àárín ni. Àárín ẹja àbódìdí ẹja. No, èèyàn ni mò ń béèrè àárín ọlá ọmọ yín. Òótọ́ ni ìfà ni, àmọ́ kó má fa ẹ́ lápò ìyá. Tó bá rí èèyàn gidi tó ṣàkà tí olóòótọ́ yìí wà lọ́wọ́ ẹ̀, ìyá yín ò sá o. Torí ìgbàgbé èèyàn ọmọ olówó ni pé tẹ bá lọ mú ọmọ nílé táníkà, tẹ bá túṣe up tán, ọmọ misbehave. Mo ò dé fẹ́ jẹ́ kó máa rí mi bẹ́ẹ̀ ni mo ṣe ń forí tì láti joy. Are you insane? How dare you talk to me like that? You and I know that Àárín is a good girl. Kò ní ìrìnkúrìn lẹ́sẹ̀. Torí kò síbi tí àárín ọlá bá wọ̀ ibẹ̀ ń bàjẹ́ ni. Ìwọ lórí láyà wú ọkùnrin wá sínú ilé. Níwọ! Tó o bá ti ní ọjọ́ ọ̀sìn, kò sọ́jọ́ ọ̀la kò dájú fún ẹ. Are you sure you're not under any form of duress? Ẹ rí kéèyàn kankan fi ọ̀bẹ sí mi lọ́rùn. Gbogbo sùúrù tí mò ń ní látijọ́ yìí, mo ń ní torí kí lè bá fi tẹ̀ sórí kádà fún ẹni. Ṣùgbọ́n mo ti ń rí bí ẹni pé mo fẹ́ fi ẹ̀mí mi sọ orí fún ẹ.